Ẹ̀yin èèyàn, àwọn èèyàn mi àtàtà, àwọn èèyàn mi tó ń gbọ́ràn, tó ń gbọ́ nǹkan tí tó ń gbọ́ nǹkan tí ọmọ inú èèyàn ń sọ, àwọn miracle people. Mo mọ̀ pé ẹ bá wa dá sọ́rọ̀ yìí tó jẹ́ pé ẹ yanjú ẹ̀ ní fínífíní, ẹ ti mọ ibi tá à ń lọ. Olórí Mariam, it's up to something, nǹkan ń bẹ. Wọ́n ní nǹkan ń bẹ. Kí ló dé tí ìyá yìí tó ń mẹ̀sà rẹ̀ báyìí? Wọ́n ní kí ló dé tí ìyá yìí ń mẹ̀sà rẹ̀? Èmi kọ́ mo sọ, àwọn èèyàn ló ń sọ. Ó ti pọ̀ ju gbogbo eléyìí tó ń ṣe. Ìjọ tó ń pín integrity láyé, irú àwọn èèyàn báyìí ò sí nílé. Irú ìrọ̀kọ̀rọ̀, irú mẹ́ẹ̀sì, irú nọ́ọ̀sẹ̀nsì, irú àbùkù wo lèlè. Ẹ wo gbogbo ṣe tẹlifáìsì rẹ̀ sí gbogbo íńtánẹ́ẹ̀tì tó lóun bíbèjì, tí gbogbo èèyàn ń jó tó ń yọ̀, tí kábíyèsí náà dìde tó ń bá wọn tó ń jó káàkiri ààfin. Wọ́n gbà ìlú gidi gan, tó ń jó gidi gan. Àwọn olórí náà, àwọn tínú wọn dùn àtàwọn tínú wọn dùn, gbogbo wọn ń jó, gbogbo wọn bá kábíyèsí yọ̀. Unto what? Ṣé dá kábíyèsí òbí mọ rí ni? Àbí ó ń tò pé kò bíbèjì rè? Ẹ rí pé ó ya gbogbo èèyàn lẹ́nu. Kábíyèsí bí bẹ́tà. Àrírú àjọyọ̀ tó tó yìí. Ó bíbèjì, ó lóun wọ́n gbé bèjì wá fún. Kò dá lójú, kò jó, kò ṣe bíi ti Mariam. Ẹ̀mí mímọ́, aláàánú jùlọ Olúwa. Mo mọ̀ pé nǹkan tó pamọ́ ojú Ọlọ́run, ó rí kedere. Ẹ wo bọ́n tún ṣe ń mẹ̀sà ara wọn. Bí Mariam ṣe ń mẹ̀sà rẹ̀, oríṣiríṣi là ń gbọ́. Wọ́n ní òun àti ìyá ẹ̀ wá sáàfin. Wọ́n ná storm ààfin pé ó múwèé divorce paper wá, ìyẹn lórí Mariam. Wọ́n ní ìyá ẹ̀ bá wà o, pé òun fẹ́ divorce kábíyèsí. In as much, kí ló wá ṣẹlẹ̀ tó fẹ́ fi divorce o? Ó mú ìlérí rẹpẹtẹ jáde, àbí ó mú oríṣiríṣi evidence jáde jàre èèyàn mi. Evidence number 1, ó ní olórí Tóbi, Ashley, táwọn méjèèjì, àwọn náà kọ́kọ́ ṣáájú òun bímọ ní ààfin yìí. Nígbà tán ní kí olórí Tóbi tó kọ́kọ́ bíbèjì, DNA kò ṣe, traditional verification kò ṣe. Wọ́n fà á, ọmọ ti fẹ́ pé 2 years, ó ní wọn ò ṣe. Ashley tún gbé tiẹ̀ dé, kẹ́ẹ̀bù yẹrì, ó ní ńlá kò sí nǹkan tó jọrú ẹ̀. Òun ò ṣe DNA. Kò sí bàbá ńlá ẹ̀ tó máa ṣe DNA. Up till now, ọmọ náà ti fẹ́ pé 2 years, kò ṣe. Ọlọ́run ìyanu. Wọ́n ní òun àti ìyá ẹ̀ wá yẹn, Mary àti ìyá ẹ̀ wá dé ààfin lẹ́ni bíbá. Pé kò sí nǹkan tó jọ, pé torí òun fẹ́ kó jáde kí kábíyèsí gba divorce paper, nítorí òun ò ṣe mọ́. Sis tó jẹ́ pé ṣe náà ń fa àwọn bíi okùn generator, tó ń fa àwọn síbí, tó ń fa àwọn. Wọ́n ní pẹ̀lú agbára tiẹ̀, òun ò ṣe, kì í ṣagbára Ọlọ́run. Wọ́n ní pẹ̀lú agbára tóun ní, kò sí anybody tó máa wọ́ òun lọ ṣe DNA àbí kí ló ń jẹ́ traditional verification, pé kò jọ. Tóun bá tiẹ̀ fẹ́ agree náà pé òun fẹ́ ṣe traditional verification àbí DNA, ó láwọn tó wà ní ṣọ́ọ̀ṣì wọn máa kọ́kọ́ ṣe. Táwọn yẹn bá ti ṣe tán, tọ́dẹ̀ mọ́ original wá, tí gbogbo èèyàn confirm pé yes original, òun lòun á ṣe tòun náà. Ó ní ṣùgbọ́n àwọn méjì tó bá ṣe tiwọn, àwọn ti ṣáájú tó kọ́kọ́ bímọ, wọn ò ṣe. Ó ní kí ni tòun, pé wọ́n ló sọ bẹ́ẹ̀, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó dẹ̀ ní òun máa kó kí kábíyèsí gba divorce, òun fẹ́ páàkì kúrò, òun fẹ́ fi kábíyèsí lẹ̀. Anybody, ó dẹ̀ máa relocate kúrò lọ sí country, lọ gbé kó fi traditional lẹ̀, òun ò ṣe. Wọ́n ní kó jáwọ́ náà pọ̀ tí ó yọ, kó dá mi lákàná. Àìsí ìgbúrò kábíyèsí, wọn sọ pé kábíyèsí fèsì àbí kò fèsì. Wọ́n ní nǹkan tó
tó tẹ́ńdà lẹ́ni nìyẹn wẹ́ òun ò ṣe mọ́. Tó bá pé nítorí DNA òun ò ṣe mọ́. Ṣé nítorí traditional verification òun ò ṣe mọ́. Kí kábíyèsí instead of that tó máa fi ṣe wọ́n máa divorce ara wọn máa kí kábíyèsí gba divorce paper. Wọ́n níbi tẹ́tí máa rí pé òótọ́ ló pé kínní yìí ó mìíràn òun àti ìyá àti divorce paper lọ́wọ́ gbágbágbá wá fún kábíyèsí láàfin. Ṣé pé lóòótọ́ ni àbínú èmi gan ṣe ni mo tẹ̀ sí mo máa ń gba tàwọn èèyàn tó máa ń sọ pé ṣé òótọ́ ni àbí irọ́. Èmi ò blame wọn o. Èmi ò blame wọn because nǹkan kàyéfì nǹkan tí èèyàn ò rí rí tó dẹ̀ ṣẹlẹ̀ nǹkan tó wọ́n ṣe ń béèrè pé ṣé òótọ́ ni ṣé kìí ṣe pé à ń parọ́. Ó tó bẹ́ẹ̀ láti béèrè bẹ́ẹ̀. Nílùú tó wà lábẹ́ ọ̀run ìtọ́lọ́run dá sáyé kẹ́nìkan kàn jíǹde ayé ẹ̀ kó dìde kó sọ pé òun fẹ́ ba ayé ara ẹ̀ jẹ́ ó fẹ́ ba ayé àwọn ọmọ ẹ̀ náà jẹ́ torí ọmọ ẹ̀ á gbọ́ pé ọmọ ẹ̀ gbé mọ́tò wá sí ààfin ó wá yọ̀ fún yẹ pé òun ti ra mọ́tò kí àwọn wọ mọ́tò káwọn kúrò níbẹ̀ kò yẹ ìyá àwọn tí àwọn wá ń ṣe rádaràda ní ọ̀dọ̀ kábíyèsí torí rádaràda àwọn yẹn rí pé rádaràda báwo ni bàbá wọn ṣe máa wà láyé kí ìyá wọn dẹ̀ kó kúrò kókó wá sílé ọkùnrin mi irú ìyẹn ìbá ní ayé àtọ̀run pé kò bá mu ó jẹ́ nǹkan tó bù wọ́n kú pé kí ìyá wọn ká lọ kán padà sí ilé wọn kán lọ tún ìgbé ayé gbogbo wọn ṣe kí ìyá wọn àwọn yẹn sọ̀fà wọ́n bẹ̀bẹ̀ àtàwọn bìlúbìlú gbogbo náà sọ pé wọ́n wá sáàfin wọn á mú ìyá wọn ní ńlá nǹkan ń bẹ ní àfi kábíyèsí yẹn ṣá kábíyèsí dẹ̀ lé wọn o ní tilẹ̀ ń tọ́lọ̀ kábíyèsí lé wọn gẹ́gẹ́ bá ṣe gbọ́ o àbá wọn wà láàfin o àbá wọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pèsè ètò à ń gbọ́ òun là ń sọ fún àwọn olólùfẹ́ wa pé kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ nígboro ẹnu ẹ̀yẹ ẹ máa gbọ́rọ̀ ẹ máa gbọ́ nǹkan tó ń sọ nígboro ẹnu ẹ̀yẹ àwa kọ́ lásán o àwọn tó sọ sí íńtánẹ́ẹ̀tì àwọn ni à ń sọ àgbọ́ láyé ká fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí ká lè gba ọ̀rọ̀ yìí yẹ̀ wò ká lè gbọ́ ọ̀rọ̀ yìí pé ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ nílé ayé ṣá nítorí pé tá bá tún gbọ́ ń bò míì nílé ayé kan náà tá wà torí tó tún ṣe kinní ju tó tini lójú ju olè lọ ju eléyìí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ púpọ̀ rẹpẹtẹ jáǹtì rẹ̀ ṣebí ìta gbọ́ ni ṣebí ìtàn sọ fún wa ni àìmọye àwọn títí wọ́n tún burú jù báyìí lọ. Ẹ̀mí mímọ́ o nǹkan ń bẹ o ẹ bá wa dá sí ẹ̀yin èèyàn mi ẹ bá wa dá sí lọ́pọ̀ bójú mu kẹ́ bá wa dá sí kí ni wọ́n ní olórí Mariam pé ó wà up to something wọ́n ní kí ni ìtumọ̀ kan tó lọ sọ fún kábíyèsí kó lọ nìkan inú kábíyèsí máa dùn náà nígbà tí wọ́n ní kábíyèsí pé sì tó yẹ pé kábíyèsí ti yọ orúkọ Ògúnwùsì lórúkọ àwọn ìbejì yẹn pé òun fẹ́ kúrò òun máa kúrò òun dẹ̀ ti sọ àwọn ọmọ òun lórúkọ ó ti ní surname tó ti sọ àwọn òun fẹ́ relocate kí kábíyèsí ó sign ní divorce paper dídá tòun pé tí ò bá kábíyèsí dẹ̀ yarí fún un pé tóun bá ṣe verification traditional verification tí ò bá ti ṣe DNA ó ti yọ orúkọ ọmọ ẹ̀ kúrò ní orúkọ Ògúnwùsì kúrò lórúkọ ní orí ọ̀dọ̀ àwọn ọmọ pé náà wọ́n dẹ̀ ti sọ ọmọ òun lórúkọ kí lòun wá ń dúró ṣe òun fẹ́ kúrò láàfin therefore òun ò ṣe mọ́ tí àyàfi táwọn pípọ̀ yẹn bá ti ṣe original tiwọn tóun náà òun wá ṣe tòun pé ṣùgbọ́n tí Tóbi ò bá ṣe tiẹ̀ tí Ashley ò bá ṣe tiẹ̀ òun yìí ló máa ní kóun wá ṣe kọ́ kọ́kọ́ ṣe tiwọn kóun tó ṣe tiwọn therefore òun fẹ́ kúrò láàfin irọ́ ni bí òótọ́ ni wọ́n lẹ́yìn tó bá ṣe nǹkan tẹ́nìkan ṣe rí ojú àárín nǹkan tẹ́nìkan rí rí kí ni ìtumọ̀ eléyìí kí ni ìtumọ̀ eléyìí ó ga o ẹ̀ṣẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ẹ bá mi subscribe tẹ́lẹ̀ bá mi fi tó kù sí comment section ẹ ṣe bẹ̀ ṣe bá mi share ẹ ṣe tẹ́bí bá mi tẹ̀ subscribe ẹ ṣé o àbọ̀lọ́wọ̀n adájú lórí yín o ẹ ní rógun wàhálà ẹ ní rógun ìdààmú o àwọn títí wọ́n ti bàjẹ́ òní wá bá ti wá jẹ́ òní Jesus name
ẹ bá gbàdúrà fún kábíyèsí kó lè rí bá ti ṣe kọ́ inú ẹ̀ ràn because now ọ̀rọ̀ yìí lágbára ó tóbi lẹ́nu àbá àná ṣe ń sọ ó tún buyọ̀ sí ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ẹ ṣé o ẹ ṣé ń tẹ́tí sí wa ṣé o God bless you Jésù Olúwa wa àmín.